tí n bá ti rí owó díẹ̀ tí ó yẹ kí n fi tọ́jú ọmọ tí Ọlọ́run fún mi àbí kí n fi tọ́jú ara mi kémi náà tẹ̀lé má tún sọ pé give out give to nìyí give o gbogbo tí mo ti give mo give and give títí mo fi débi give it shall be given back ní now give it shall be given back unto you full measure press down shake it together running over ó ní wọ́n wí èwo ni ká fẹ́ máa give kó má rí èèyàn kó má fún ẹ kó má pè lọ́bọ̀ ẹ jẹ́ torí Ọlọ́run o. Before I continue this story, I just want to tell Baba Kanran that I've given Baba Kanran money before. So, and I give mo kàn sọ example kan ọmọ tí mo sọ yẹn kàn béèrè lọ́wọ́ ẹ̀ ṣé mo fún lówó níjọ́ yẹn mo fún ní ṣé 150 àbí 300 mo fún 300,000 nígbà yẹn kì í ṣe nísìn o ìgbà tó wá tí Baba Kanran wá sọ́dọ̀ Kọ́lá Olóòtú and the issue nìkan máa fún pé ṣé mo ní kó fún lára owó yẹn bí mo ṣe ní kó pín fáwọn èèyàn tí mo ní kó pín fún ṣé bàbá yẹn wà bẹ́ẹ̀ èmi fúnra mi mo tún send owó sí wọn ṣé ti understand mo kàn fẹ́ sọ pé if I'm talking to you if I want to talk I don't talk before because I hate you and don't take it personal and don't let anybody enter into you and you start ridicule me or you want to because other people they have freedom of they say freedom of speech so far tí mo bá sọ pé orí yín dàrú orí yín bàjẹ́ tí mo go after you tí mo kàn rí nǹkan tí bá dẹ̀ rò pé it's not right tí bá dẹ̀ sọ mi ò rò pé nǹkan kan bá dín bẹ́ẹ̀. I'm saying this for you to know that if I hate you, Baba Kanran, for what I'm going to say today, I won't give you money before. Mi ò sọ fún yín pé k'Ọlọ́run sọ yín kó má jẹ́ kí ẹ tún pé tẹ́ bá tún padà wá máa fún yín lówó. Tí bá fẹ́ fún yín náà ní 100,000 àbí 15 tí mo lè fún yín. But mi ò fún yín ẹ má bínú sir and many people know they fún yín. Tẹ́ bá wo owó tí wọ́n gbà fún àwọn èèyàn lórí Facebook yẹn. Ẹ má rí pé owó tí yín mi ò lè sọ tí bá sọ ilé ni o. Torí mi máa ń já àjánà sí ni tí bá sọ pé owó yẹn lọlẹ̀ wọ́n lè jẹ́ kó owó yẹn lọ sókè kẹ́ bá lè feel good kò tiẹ̀ bẹ́ẹ̀ ẹ máa rí pé owó tó ń dá fún yín ó lò gan wọ́n lọ pẹ́pẹ́pẹ́ anegi àwọn tó ń dáwó yẹn náà omi ó ti ń re àwọn èèyàn àti pé àwọn èèyàn míì tó ń dá owó gan tó ń ṣe bí ẹni tó nice they are not nice a lot of secrets have been open a lot of their way have been blocked kò ń ṣe way wọn tó wà legit o the way that the crook way people making money from Nigeria resources mining taking the resources of Nigeria personalizing it tapping the crude oil generating it having the land for themselves just takanari having all those things so as the secret and is opening like that and a lot of things also by November December I think they said the old money also, something is just happening, a lot of things happening in the spirit realm that they too, they are tired of giving. Because in Nigeria system, a lot of things, the way people are giving before, because the money, they're just wasting things, and people are crook somewhere, a lot of secrets, open. Ṣótiyé and gbogbo owó yẹn náà lára àwọn owó yẹn náà tí I don't want to talk much because that's not where I'm going to kò lè yé òpè ṣótiyé ẹ máa rí pé nígbà tí mo wò náà àwọn èèyàn tó solicit fún yẹn wọ́n kéré púpọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan mo ti wò dáadáa lórí Facebook náà èmi nìkan kọ́ ni máa kọ́kọ́ sọ̀rọ̀ yìí o ẹnìkan sọ wípé Baba Kanran ṣojoojúmọ́ lè fẹ́ máa wá sórí Facebook láti wá gbowó èmi kọ́ ni máa kọ́kọ́ sọ mo wo ṣáàtì èèyàn obìnrin méjì tí wọ́n sọ wípé Baba Kanran yẹn wá sórí Facebook wípé ẹ ń pa irọ́ gbowó téèyàn bá dẹ̀ ti ń pa irọ́ gbowó kó dàbí fraud ẹ wá mọ nǹkan tèmi fẹ́ sọ ṣé nígbà tí mo ti àwọn èèyàn yẹn sọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ̀rọ̀ níjọ́ yẹn ṣé ti yé yín mi ò sọ nǹkan kan mọ́ mo sọ ń gbà yín bọ́ tí nǹkan tó wá jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ sí ni pé ilé bóyá yìí ni Àgbàlá Gabriel bóyá Àgbàlá Gabriel ló máa sọ pé kẹ́ lọ wá ilé o àbáwọn èèyàn tó ń gbé yín wá f'Àgbàlá Gabriel tó ń gbé yín wá fún Gabriel gan ló máa ní ẹ lọ wá ilé tó bá ti bàjẹ́ o torí mo notice gbogbo ẹ̀yin celebrity tí ẹ jẹ́ ọkùnrin lè lọ wá pọ̀ jù nínú yín ọ̀dọ̀ ọkùnrin yẹn wọ́n rọ́wọ́ mú àwọn obìnrin tó rọ́wọ́ mú of recent àtọkùnrin tó rọ́wọ́ mú of recent mo ṣe ń sọ pé òyìnbó ṣe púpọ̀ gan lọ́rọ̀ Nàìjíríà lọ́rọ̀ celebrity Nàìjíríà ó tọ́ ni
òyìnbó tí mo dẹ̀ mí pé irú àwọn Netflix yẹn tó bá rówó tó bá ti ṣiṣẹ́ tó gbé fún Netflix wàá máa gbowó Amẹ́ríkà lónìí wọ́n máa sọ dọ́là fún ẹ ayé ẹni yẹn máa change he help them àtọkùnrin wọn àtobìnrin wọn ó help wọn sí but nígbà yẹn things are very tough for àwọn ọkùnrin yẹn náà àwọn obìnrin náà tó bá dẹ̀ tó ń ṣiṣẹ́ ńgbà yẹn tó bá rówó díẹ̀ ká fìdí ẹni ká fìdí gba máìkì ká fìdí ṣe gbogbo ẹ̀yẹ to understand Ọlọ́run fún àwọn obìnrin yẹn ní talent gan ó fún wọn ní front ó fún wọn báàkì tó ń bá lo front tí ò bá lọ wọ́n lo báàkì sí wọ́n ṣe dọ́gì ni wọ́n ṣe anything ṣó ti yé so a mọ̀ pé ẹ̀yin ẹ̀ lè ṣerú ẹ̀ ó ti yé ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin yẹn mo rí pé the spirit of God in me said to me gbà pé wọ́n ń pa irọ́ mi ní owó tẹ́ ẹ gbà pẹ́ lówó ẹ pé owó tó ń gbà fún yín pẹ́ sọ pẹ́ lówó ẹ lówó tòótọ́ kódà I'm sorry to say ẹ̀ tẹ́gbẹ́ wọ́n ń gàn yín láwùjọ tó tọ́ ni I felt it èmi gan nígbà yẹn mo feel pain but mo ní kó máa mi fún yín lówó because I know what you pass through ó ti yẹ yín mẹ́rin bàbá sàlábọ́n ṣe wà yẹn lára àwọn tó yẹ kó tó bá jẹ́ Amẹ́ríkà ni wọ́n kú sí àbí tó jẹ́ lára àwọn celebrate tó ṣeré fíìmù tó ń ṣeré kiri kan báyìí nígbà yẹn wọ́n máa lówó wọ́n dá ìrẹsẹ̀ wọ́n kú sínú gbèsè kì í ṣe pé mo fi gọ̀ wọ́n o Nàìjíríà ń ba yé àwọn èèyàn jẹ́ àwọn tó dẹ̀ ń ba yé wọn jẹ́ ńgbà yẹn náà ẹ má bínú o lára àwọn ara wọn náà ni o tó máa ti wẹ̀ pé ìwọ àfẹ́ kó gòkè ẹnìkan kan ba yé èèyàn jẹ́ ìtì wà ń tì nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ mi ì lè sọ tilẹ̀ Ìgbò torí mi ì ṣọmọ Ìgbò Yorùbá lè mi ṣé ti yé mẹ́rin so a mọ̀ mi ì sọ pé bóyá mo gàn yín mi ì dẹ̀ sọ pé kọ́ má dáwó fún yín o bàbá yẹn ó ti yé yín mẹ́rin ṣùgbọ́n mo notice nǹkan kan pé irọ́ pọ̀ gan nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà ọkùnrin celebrate yẹn tó ń ṣe ẹ mọ nǹkan gbogbo ilé wọn wá jọra wọn ilé bàbá Kanran gbà tí bàbá Kanran lọ fi ilé yẹn hàn pé ilé táwọn ń gbèrè o ilé ìyá àwọn gan ni o kinní kan o ìgbà dákòdò bàbá ṣáṣun yàrá tó ń lọ fi hàn wá pé bàbá Kanran ń gbé yàrá yẹn tó ẹni tí wọn ò dá owó fún rárá lórí Facebook kò lè gbé yàrá yẹn mo ní pé bàbá Kanran wọn ń pa irọ́ ní ìyẹn o kí náà ṣe bàbá Kanran nìkan ló máa kọ́kọ́ pa irọ́ yẹn bóyá àwọn ni mo ti wá ń bèrè pé ṣáwọn èèyàn tó ń gbé wọn wá fún ọ̀dọ̀ Gabriel ló ní kó máa parọ́ ni àbí Gabriel ló máa ní ẹ lọ wálé tó rí ẹgẹrẹgẹ o káwọn èèyàn bá lè sọ pé ẹ nítòótọ́ ẹ ń jẹ ìyà kan bá lè sọ pé kan bá lè dáwó fún yín ẹ ti understand tẹ́ bá wo bàbá yẹn dáadáa ẹ máa mọ̀ pé nígbà yẹn kẹ̀dẹ̀dẹ̀ wọ́n tún dáṣọ fún bàbá yẹn àwọn designers tó ń ṣe iṣẹ́ tó ránṣọ àwọn designer tó ń ránṣọ gan wọ́n tún rán aṣọ lóríṣiríṣi tó tún ní kan kó fún bàbá yìí so ẹni tó ń dá owó fún nígbà yẹn kò dẹ̀ tí ì pọ̀dún mẹ́ta tí wọ́n dá owó fún gbà yẹn kò yàrá ẹ̀ ò lè rí bí yàrá bàbá Kanran yàrá tí bàbá Kanran lọ fi wọ́n pé àwọn ń gbé yẹn irọ́ wà nínú ẹ̀ èèyàn tí ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín nǹkan kan wà tó tún máa ń jẹ́ kí àwọn èèyàn má wà blessed nínú ayé yìí òun náà ni irọ́ pípa ṣó ti yé yín irọ́ pípa yẹn kẹ̀dẹ̀rẹ́ wọn kì í fi ń ṣèyàn èèyàn ló máa fi ń ṣe ara ẹ̀ torí pé a máa purọ́ yẹn pé tí n bá purọ́ yẹn máa fi pàṣẹ bí a lè kọ́ sí a lè sọ̀rọ̀ ẹ̀ di object of pity so people will be sorry for them like me when I see that house I will not sorry for you for that I will only say that ẹ manage mismanage owó tó ń fún yín jọ sí tí èmi fi dá 100,000 ní time yẹn wọ́n ti ṣe program yẹn tán kémi tó rè bí mo dẹ̀ ṣe rí níjọ́ náà lọ́hùn mo dá owó sí bí mo tún ṣe ń wá account number yín tí mi tí mo ní mo sọ fún ọmọ yẹn bó ṣe jẹ́ gan rèé ṣó ti yé yín because àwọn tí mo fẹ́ fún ló pọ̀ nígbà yẹn mo fún ọmọ yẹn bóyá bí ló mo fún ṣá mo á ní kó dá sí ó ṣe kọ́kọ́ pè mí pé yà mọ́mì òun ti wá ó ti pé kinní kan tó tiẹ̀ jẹ́ pa wọn o ó ní wọn tí fún ní kinní kan o bọ̀tán tí lóun máa get back sóhun èmi ṣe rí lórí Facebook mo ṣe mo ní kẹ́nìkan bá mi ṣe mo tún fọmọ yẹn náà later ó tún ṣe ó dẹ̀ send the slip sí mi àwọn tí mo ní kó bá mi ṣe yẹn wọ́n dẹ̀ send the slip sí mi ilé wọn yẹn tí ẹ fi ń wọ̀n wá yẹn tí wọ́n kó bàtà gogoro tí obìnrin kan bàtà Italian ni wọ́n kó sára ògiri yẹn ó ti pẹ́ ilé yẹn abandon place ni bóyá ẹni tó gbé bẹ́ẹ̀ ti kú àbí kó má sì lé mọ́ ilé yẹn kẹ̀dẹ̀rẹ́ dẹ́kìn ni ó wá ti ṣomi kò ṣó pé wọ́n ń gbé bẹ́ẹ̀
tó bá dẹ̀ jẹ́ pé ibi tẹ́ ń sùn sí tẹ́ ń gbé nìyẹn ọwọ́ yín ò gé ẹ̀ tí ì dàbí bàbá súbèbè ẹsẹ̀ yín ò dẹ̀ gé ẹ̀dẹ̀ lẹ́ lọ́mọ ẹ̀ ní ìyàwó ẹ̀ ní everything yàrá yín tẹ́ ń sùn sí àwárí bẹ́ẹ̀ kì í ṣe pé ó dọ̀tí là ń sọ àmì kì í ṣe pé ó ti gbó là ń sọ ó wá dọ̀tí bẹ́ẹ̀ yẹn omi sùn bẹ́ẹ̀ yẹn kí ni àwọn ọmọ yín ń ṣe ẹ̀yin náà fúnra yín ẹ̀ jìlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rìn kébékébé yẹn torí ẹni tí ò bá ga púpọ̀ máa ń ní strength egungun ó máa ń le ju tàwọn tó bá ga irọ́ ni mo rí sí everybody now looking for a house that is rickety house a rough house a rough place where the àwọn destitute tó ń gbé then you are bringing it to the social media and telling them that this is where you stay so that people can have mercy on you èmi o tí bá fẹ́ fún yín lówó fún nǹkan tẹ́ ṣe èmi ní fún yín ẹ máa rí pé owó tẹ́ gbà ó lò gan sí gbogbo wọn ẹ sì wá owó tẹ́ máa gbàngbà yẹn ẹ gbowó rárá jẹ́ kí n sọ ẹ ní gbà less than 2 million àbí 1 point something irọ́ ni owó tí bàbá Kọ́lá Olóòtú torí pé orí bàbá Kọ́lá Olóòtú yẹn wọ́n máa gbowó fún yín wọ́n wá place account number yín tó bá lọ wo account yín but do ẹ ṣe nǹkan kan ẹ sọ nǹkan kan ẹni owó tẹ́ ẹ gbà nígbà ìtorí ẹ ti mọ̀ pé àwọn èèyàn raise eyebrow àwọn èèyàn dẹ̀ ti ń sọ̀rọ̀ pé ṣe bí wọ́n ti gbé yín wá ń jọ́ sẹ́ gbowó ẹ wá sáré sọ wípé owó yẹn náà pàtó máa padà bèrè lọ yẹn ní owó yẹn náà gbà ẹ lẹ́fi ṣe fíìmù kan tí ẹ rówó ṣe lọ́ńṣì ẹ̀ tí ẹ bá ṣe lọ́ńṣì fíìmù kò mí pé wọn ò lè ra fíìmù yẹn lọ́wọ́ yín tí ẹ bá ṣe lọ́ńṣì fíìmù kò mí pé ẹ lè powó lórí kiri yẹn àwọn majority iṣẹ́ yẹn ẹni tó bá kàn fẹ́ ṣe lọ́ńṣì ó kàn tún wò pé òun mọ̀yàn ó dẹ̀ fẹ́ pé àwọn èèyàn wá sí àpèjẹ yẹn kán bá lè donate owó fún kán bá lè rówó gbà ń bẹ̀ but ẹ lè ta fíìmù yín ẹ lè produce ẹ̀ jáde àmì ẹ lè ṣe ẹ ti understand gbà tó jẹ́ pé ẹ̀yin ẹ lówó nígbà tó ń fún yín lówó ń gbà yẹn ẹ lówó yẹn lẹ fi ṣe fíìmù torí ẹ fẹ́ àwọn èèyàn fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ fẹ́ try ẹ̀yin náà try láti sọ fún àwọn èèyàn pé tó tọ́ ni o wọ́n dá fún mi níjọ́ yẹn o ṣùgbọ́n omi pọ̀jọ́ kan lọ ẹ ní sèlẹ̀ wá fi sọ pé òkè o owó yẹn fi ṣe fíìmù yẹn ò jáde ṣẹ́ni tó ń kọ fíìmù lẹ́ṣẹ̀ ilé yín bíi pé ilé tí àwọn ẹbọra ti ń jáde lẹ́wà níbẹ̀ lẹ́ ń gbé lẹ́dẹ̀ kó bàtà sí ara ògiri ẹni lè mọ́mì yín ni ẹ sọ fún wa pàtó inú yàrá yẹn ṣójọ bí táwọn èèyàn ń gbé yàrá yẹn gbogbo nǹkan tẹ́ lọ yàrá yẹn àwọn abandon project abandon property ní majority of you àbí táwọn bàbá kan ti gbé tán ti kú sírí àbí àwọn ìyá kan ẹ máa show ẹ̀ fún wọn kó ba lè máa ṣàánú fún yín kódà it's not good you are our celebrate Nigeria celebrity tá bá sọ pé àwọn eléyìí náà tó máa ń display owó wọn ò fún yín lówó ọ̀rọ̀ a máa sọ ó lè ní yẹn scam ta ló scam bàbá Kanran ta ló scam Kanran bàbá Kanran ta ló scam wọn ta ló scam bàbá Kanran they scam me they deal with me ẹni tí mo dẹ̀ tó ló donate owó mi ní kó donate fún mi dokas mo rebi náà dẹ̀ ṣe mo ṣe fídíò fún mo donate fún ọ̀nà ìgbà tó ń gbé ìdí ẹ̀ tó ń gbé ìwòwò ẹ̀ jáde tí gbogbo èèyàn dìde sí èmi bò láṣìírí mo faṣọ bò mi ò ṣe beggar for your information a ní gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí nínú Canada bíbá purposely and deliberately àwọn èèyàn fagbára wọn ni Ọlọ́run dẹ̀ ti gbàgbára lọ́wọ́ àwọn ìkà àwọn dà àwọn ti lọ àwọn dà àwọn ti lọ ọba tó jẹ tìlú tó rorúkọ ò ní parẹ́ tó jẹ tìlú bàjẹ́ a ní gbàgbé orúkọ ẹ̀ náà títí láéláé Ọlọ́run dẹ̀ máa ṣe ìdájọ́ fún un. I'm begging for star. You say I'm begging for star. But tell me how much star you have donated for me. And check mine. Nínú bó ṣe rí mi báyìí. Oye star tó wà níbí báyìí nsìn. Ó ti yé. And that is why also what you claim I'm not giving. Let me tell you. A lot of people not ti gbé wá sórí Facebook tá máa dáwó fún. Ah, they need láti pariwo. A lot of millions of my money is with people. Ó ti gbọ́. Èmi Bola Folashade mo lè jókòó síbi kí n kà fún ẹ ó yé èèyàn tí mọ́tò mi wà lọ́wọ́ tí mo fún sí ó ṣe pé bóyá wọ́n tọrọ lọ́wọ́ mi ó ń gbọ́ ṣùgbọ́n téèyàn bá ń purọ́ a máa sọ tí ojú bá ń ṣe pin tá bá yọ wọn lójú àní sọ kí lẹ fẹ́ sọ̀rọ̀ ayín dàgbọn ká má lè sọ̀rọ̀ that's scamming tó bá bímọ
tó bá torí pé o fẹ́ jẹun bẹ́yẹn tó ń bojú àwọn ọmọ ẹ jẹ́ nǹkan burúkú ni wọ́n ṣépè fáwọn ọmọ wọn ni bàbá Kanran máa bímọ tó wà lálùbáríkà is a learning person. Baba Kanran is not an illiterate. He speak very good English. Is kí ìyá èèyàn tó lè kọ́lé gan pàápàá. He's not kì í ṣe ọmọ èèyàn kì í ṣe èèyàn tó. The way he was now putting himself in the out there, disrespecting himself, dragging his family. I'm not saying when people are not going through, when we are going through problem, you should ask for assistance. But wọ́n drag ọmọ wọn. They are dragging kì í ṣe àwọn drag ọmọ wọn drag entire family wọn. Èmi kò sí nǹkan kan tó máa mú kí èmi Bọ́lá Fọláṣadé jáde wá béèrè owó. Táwọn èèyàn bá disturb ayé mi, kàn disturb mi, kàn fagbára wọn mi. I tell you, I'm a go-getter, I'm not a gold digger, and I'm not a beggar, I'm not a useless person. Ṣé kí n dárúkọ fún ẹ? Èèyàn wà mọ́tò ẹ̀ bàjẹ́ sí ojú títì kò tọrọ lọ́wọ́ mi. Mo wà comfortable kí n tó pàdé àwọn ọmọ jàgùdà bàbá olè. Ṣó ti yé? Àwọn jàgùdà tó máa ń fi system gbowó olówó tó wá ní kó wá promote ó ti yé bẹ́ẹ̀. Ó ní mo ṣe máa ń speak ni mo ṣe máa ń consider àwọn bàbá yẹn àtàwọn tó bá gbé jáde pé wọ́n sick àbí pé wọ́n lówó yẹn. Mi ever drag wọn. Because mo mọ nǹkan tí wọ́n máa ń ṣe fún yàn bí wọ́n ṣe lù mí ní jìbìtì. Màláìka ó lè ní náà, rípa ní náà, ó lè ní náà. System oríṣiríṣi náà fi ń ba ayé èèyàn jẹ́ ní torí ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ celebrity. When I'm talking, you fools, you just, ó máa bẹ̀rẹ̀ sí ń ṣe wèrè kiri ni. Ó ní wọ́n contribute, ta ló contribute, ta ni mo tọrọ owó lọ́wọ́ ẹ̀. Èyí tó ṣe ń gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ pé ó ṣe mo ti bèrè mo ní kó yá mi ní mi ní kó contribute owó fún mi. Ó dẹ̀ wá lọ sórí platform, ó dẹ̀ lọ ṣe nìyẹn. Àwọn tó dẹ̀ ní kó ṣe náà wọ́n wà lẹ́wọ̀n lónìí. Àǹtí Títí ló ní kó ṣe Ebony. Àǹtí Títí wà lẹ́wọ̀n nsìn, ẹnu ẹ̀ ń ṣe mí tí bá fìkì fún, ta gbàdúrà fún. Àánú ẹ̀ ó dẹ̀ jáde, wọ́n bẹ̀ kó ṣe ni because wọ́n kàn fẹ́ yẹ̀yẹ́ wa. Not that you fẹ́ yẹ̀yẹ́ wa, làwọn náà ṣe support Tinubu pé ẹ̀yin náà ò lè àwọn tó rán wọn iṣẹ́ tó ń speak fún. La sọ pé ẹ̀yin gbọ́ ní the president. Ní the president kan máa gbọ́ sétí ni. So tó bá sọ pé o lágbára kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún àfẹnití tó bá ní tòun ò tóun. Bí bá sọ̀rọ̀ àṣẹ máa gùn bí mi ṣe jókòó yìí. Bí bá sọ̀rọ̀ tí bá béèrè Ọlọ́run á ṣe fún mi. Tó bá wá lágbára ayé tó sọ pé fẹ́ fi wọ̀n mí, á gan máa sọ fọ́lọ́run pé gbogbo tó bá ń wù ego kò ní tẹ̀ wọ́n náà lọ́wọ́, kò dẹ̀ ní tẹ̀ lọ́wọ́. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ sí yẹn bó ṣe lọ. Sinero ni. Ó ti yé yín. Kò ń ṣe Mr. Pinero, but Sinero ni. Ó ti yé. So ó fẹ́ distract mi, ó lè distract mi. Ó ti yé. So èèyàn ń lọ lórí títì lọ bèrè aláàjì ọkùnrin. Kò ṣe pé mi ò fojú mi rí wọn rí o. Ó ti yé. Ó ní mọ́tò ń bàjẹ́ sórí bẹ̀yẹn léyà kọ ọjọ́ mẹ́ta lọ́bẹ̀rẹ̀ àbáyà ní ayéṣọ́ gẹ́gẹ́. Ogun ọkọ ló ràn mí. Mo ti fúnyàn ní mọ́tò before the time. Ó ti yé. Màláìkà yẹn tó ra mọ́tò lọ́wọ́ mi gbà yẹn tọ́mọ ẹ̀ náà lọ gbé mọ́tò kan nílé mi. Ó fẹ́ divert ẹ̀mí ní divert. Mo gbà padà nítorí pé wọ́n fẹ́ sọ fún mi pé wọ́n fẹ́ fìgboro wọn mi. Wọ́n fẹ́ rò pé wọ́n smart. Mo gba mọ́tò, mo gba bọ́ọ̀gì yẹn padà. Àwọn yẹn ní màmá máa gbà padà. Wàhálà yẹn bá máa tó yìí. Mo gbà padà nítorí pé mo fẹ́ sọ fún wọn pé ìyálà ya yín. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe nǹkan tí Délé sọ fún mi mo fẹ́ sọ ń pa ẹ̀ ni. Mo fún Délé mọ́tò. Délé. Mo fún mọ́tò ńgbà tí mo fún lówó tó lówó yẹn kéré òun fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì o. Òun fẹ́ ṣe inauguration, òun fẹ́ la mí, òun fẹ́ lọ kọ́ ṣọ́ọ̀ṣì o. Owó yẹn kéré o. Mo ní owó tó wà ńlẹ̀ rèé o, ọjà ò yá o. Mọ́tò wà ńlẹ̀ ṣé kí n fún yín mọ́tò yìí. Wọ́n ti san owó ẹ̀ o. Àmì wọ́n ti san deposit lórí mọ́tò yìí 150. Tẹ́ bá ti ta ẹ fún ẹni tó deposit 150 ní 150 kẹfì pẹ̀lú owó ṣọ́ọ̀ṣì ẹ lọ bèèrè lọ́wọ́ ẹ̀. Délé Òjó ṣé mo purọ́. Ọjọ́ kẹta ọjọ́ kẹrin ó dẹ̀ sọ fún mi bóun ti ta mọ́tò wọ̀nyẹn kẹ̀dẹ̀rẹ̀ àwa gbé sọ́wọ́ báyìí wọn níta bóyá àwọn gan-an máa ní kó má rí ta sọ wà lè fi tọrẹ tó lè ti wọ̀ wọ́n lójú. Lọ bèèrè ṣé o mọ̀ pé mo sọ tà àbáyà ní sọ̀rọ̀ lágége. Lọ bèèrè lọ́wọ́ ẹ̀ ṣé mo purọ́ ìwọ tó sọ pé wọ́n dáwọ́ owó lè dá fún mi. Lórí burúkú owó tí mo ti dá lórí Facebook ń bí mo fi mọ́tò òun gbà tí mo kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ṣe mọ́tò bá nígbà COVID owó tí mo kọ́kọ́ ní mọ́tò tí mo kọ́kọ́ bá àwọn èèyàn rà tí mo kọ́kọ́ rí báyìí mo fi ra mọ́tò fún yàn ni ọmọ Ìjẹ̀bú Igbó lecturer ni bàbá ọmọ náà ó kú ń gbà yẹn nítorí pé lóun fẹ́ ṣe nǹkan kan òun ni mo fún mọ́tò yẹn ṣérò ni àbótọ́ bàálò lójú kọ́kọ́rọ́ mọ́tò fún ṣọ́ọ̀bù bàálò ọ́fíìsì bàálò Ìjẹ̀bú-Òde ló ti lọ gbà ṣó ti di mẹ́ta aláyé bàjẹ́ lónìí ìyá yín dá fún mi ti yé ẹ jọ̀ọ́
bàbá Kanran àti Agbala Gabriel ń tiẹ̀ ó ti lóun ò ní gbọ́ ohun tí fúnra rẹ̀ tó bá fojú ara rẹ̀ rí àgbàdúrà kó rí bí owó tí àwọn nǹkan tó máa rí náà ẹni tó bá fún yàn ó ti di pé ẹni tó bá ti fún yàn 100,000 sí owó gidi ló ṣe ó ti yé 100,000 kò ń ṣe joke níbi tí wọ́n ti ń san 30,000 àsowó sálárì ẹlòmíì sálárì ẹ̀ Nàìjíríà is 29,000 lóṣù so tẹ́nìkan bá fún ẹ ní 30,000 àbí 100,000 it's money but I'm not talking about the money but the aspect of it gbogbo owó tó ń dá fún yín gbà yẹn ẹni tí wọ́n dá 100,000 fún àwọn tí ò ní tí ò dání tí a fún ní 50,000 70,000 tá a fún ní 100,000 kó lọ fi ṣe ra nǹkan bíi torí machine èrè ló ni wọ́n rà wọ́n ló ni wọ́n ra ẹ̀rọ ata is about 60 ìgbà yẹn gbà kan bàtà ara ẹ̀rọ ata fáwọn èèyàn gbà 35,000 37 60 bá ṣe rà nìyẹn ó ti yé àwọn tó ń fún ní 100,000 tó ń fún 50,000 yẹn wọn ò lè ní wọ́n gbèrú létẹ̀ ńlẹ̀ ń gbé yẹn bàbá Kanran irú yẹn ti pọ̀ jù Agbala Gabriel ìwọ náà try ṣé o mọ̀ pé irú ẹ̀ náà ti ń já ó ṣiṣẹ́ dáadáa o mo gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan sí wó bẹ̀rẹ̀ dáadáa o ò ní parí jákujàku o because àwọn ọmọ Nàìjíríà bó ṣe rọra rí wọn yẹn èmi lè máa sọ̀rọ̀ sí kẹ máa rí èmi fín kẹ máa rò bóyá ṣe ni mò ń try láti expose yín pọ̀ kó sí nǹkan tó parọ́ kó tó já kó tó pa irọ́ yẹn níbi tẹ́ ti ń pa irọ́ yẹn tẹ́ ti jọjọ́ ń kúkú ẹ̀ irọ́ yẹn ti burst out làwọn èèyàn ti mọ nǹkan pé nǹkan báyìí ló fẹ́ wá ṣe I tell you àwọn míì kẹ̀lẹ̀rẹ̀ ẹnu ò ní dé gbogbo ibi tí ẹ bá dé yẹn but ìjọkànjọkàn àwọn èèyàn máa get note of this. wọ́n ń sọ fún Agbala Gabriel ó ti yé ọ̀bọ nítòótọ́ ọ̀bọ là ń pè é ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn pa òwe pé kò sọ́bọ mọ́ ní Ìdànrè gbogbo ọ̀bọ wọn ló ti ń yarí wọ́n ti ní wọ́n wọṣọ fáwọn náà wọ́n wọ suit wọ́n gbọ́dọ̀ dé style wọn náà ṣe sọ pé animal dey put on coat animal dey katakiti o animal gbogbo àwọn ẹranko wọ́n ti dèèyàn o kò sọ́bọ ń dànrè mọ́ o ó ti yé congratulations baba Subebe bí baba Subebe yẹn sì situation yìí tá a bá ba nírú ilé tá a ti bá wọn ń gbà yẹn tán ti bá wọn ń gbà yẹn bí baba Subebe ṣe tí ò ṣe lè rìn mọ́ tó tí ò lè move mọ́ tí gbogbo ara wọn ti fẹ́ bàjẹ́ ara ọ̀tá wọn ti fẹ́ ṣe ẹ rí pé gbogbo wọn pátápátá despite that wọn ò fi lé irú bàbá ilé Kanran yẹn wọn ò fi jáde ẹni tá a fún tí wọn ò dá owó fún rárá ní orí Facebook ilé ò lè rí bẹ́ẹ̀ yẹn so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká torí nǹkan tá a fẹ́ jẹ́ ká bà nǹkan tá a máa jẹ́jẹ́ láyé ọmọ wà ń bẹ̀ àwa lè má mọ ọmọ bàbá Kanran wọ́n ní àwọn ìyàwó kì í ṣe ìyàwó kan bí nǹkan kan wọ́n ní àwọn ọmọ kì í ṣe ọmọ kan bàbá Kanran ní ẹbí wọ́n sì ní ará bàbá Kanran wọ́n ní ẹbí wọ́n sì ní ará ní ìnírọ̀lẹ́ paná o ṣùgbọ́n irọ́ ni ó jọ irọ́ gan-an torí bàtà obìnrin wà lára ilé tẹ́sẹ̀ pé ìbẹ̀lẹ̀ ń sùn sí bàtà obìnrin ni wọ́n fi kọ́ síbẹ̀ yẹn bàtà yẹn dẹ̀ ti pẹ́ lára ògiri ilé yẹn ti wà abandon for long mo wá notice pé gbogbo style ilé tí àwọn ọkùnrin wọ̀nyẹn majority of them tó ń làwọn gbé nìyẹn kí public kan balẹ̀ máa dáwó fún un àwọn ẹlòmíín nínú àwọn tó ń dáwó yẹn bàbá Kanran gan lówó jù wọ́n lọ ó bẹ́tà fún bàbá Kanran ju ẹlòmíín lọ nínú wọn abájọ irú yẹn ń sin àbá try láti jáde ìkan tó ń dragi tí ọmọ dókàsì yẹn gbé sórí yẹn tó gbé sí orí péèjì ẹ̀ pé kí ó pe gbogbo àwọn èèyàn tó ń ṣe àwọn celebrity yẹn ó pe gbogbo wọn pátá àwọn tó máa ń slay àwọn slay kun yẹn ó pe gbogbo wọn pé ẹ̀jẹ̀ wá help òun wọ́n má jẹ́ kó òun kú báyìí òun need assistance wọn ní èrè pé wọ́n ní ṣìgbà tó ń fẹ́ anybody torí a ti ẹ̀ gbọ́gbọ́n pé àwọn aṣọ wọ̀nyẹn tó ń wọ̀ yẹn
àwọn tó ń polówó aṣọ yẹn tó ní aṣọ yẹn tó ń taṣọ yẹn náà máa ń kó fún majority fún wọn kó máa fi kán wọ̀ kán fi múra kán máa wọn polówó wọ́n dẹ̀ screenshot wọ́n dẹ̀ gbé pé kì í ṣe títí wọn torí ẹ̀ wọn ṣe ń dáhùn torí ẹ̀ ń gbà míì ó tó ní kì í ṣe rọ̀ tí ẹnìkan bá súnmọ́ ẹ mí sọ pé mí nínú wọn ò lówó àjàjà tí YouTube Facebook èyí tó bá wà lábúrò tó ti ṣe mí lóore wá gbé pé YouTube ṣe wọ́n lóore o ó yẹ kí wọ́n yọ̀ ọ́ àti Netflix ṣe wọ́n lóore o wọn ò lè pa á mọ́ra wọn lè pa á mọ́ra ó ti yé so bàbá lọ kó ṣe fíìmù ni wọ́n ń gbénu lé yẹn bàbá Kanran ẹ má bínú sà èèyàn kì í sọ fàgbàlagbà pòǹpùrọ̀ o ṣùgbọ́n irọ́ lẹ pàṣà Àgbàlá Gabriel ó tójọ́ mẹ́ta o irọ́ yẹn ti wà too glad jù ti yé ti sú ẹ o.